Mo kí wa pé a kú dédé àkókò yìí ibikíbi tẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 níbi tá a tún ti mú ìròyìn wá fún ti ọ̀sán ti tèmi. Ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa etí náà kò ní di. Orúkọ oníròyìn Ọ̀nàlàyànfẹ́ Elédùmarè. Gbọ́ àwọn kókó inú ìròyìn náà ní ṣókí. Àwọn agbésùnmọ̀mí tún ti ṣe ìkọlù sí ìpínlẹ̀ Plateau. Wọ́n pa 40 ènìyàn wọ́n sì dáná sun ọ̀pọ̀lọpọ̀ ibùgbé. Ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ àwọn ajínigbé 6 ní ìpínlẹ̀ Taraba. Gbajúgbajà olórin tàkasúfèé Burna Boy ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèré orí ìtàgé nílẹ̀ yìí pẹ̀lú bó ṣe kéde láti gbé eré orí ìtàgé kan jáde láìpẹ́. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Àwọn agbésùnmọ̀mí tún ti ṣe ìkọlù sí ìpínlẹ̀ Plateau. Wọ́n pa 40 ènìyàn wọ́n sì dáná sun ọ̀pọ̀lọpọ̀ ibùgbé tí í ṣe ilé tí àwọn ènìyàn ń gbé ní abúlé kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Zurak ní ẹkùn Basharu ti ìjọba ìbílẹ̀ Wase ní ìpínlẹ̀ Plateau. Wọ́n ní àwọn agbésùnmọ̀mí ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe ìkọlù sí lánàá òde yìí tí ń ṣe ọjọ́ ajé Monday 20 oṣù karùn-ún ọdún tí a wà yìí. Ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ nínú agbègbè náà nínú Sapi Sambo ó bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó ṣe ní àlàyé wípé ní alẹ́ àná tí ń ṣe ọjọ́ ajé wọ́n ní àwọn agbésùnmọ̀mí ni wọ́n wá tí wọ́n sì pọ̀ ní orí ọ̀kadà tí wọ́n ya wọ inú ìlú náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn ní kíkankíkan èyí tí wọ́n fi dá ẹ̀mí 40 ènìyàn légbodò tí àwọn ilé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sì jó níná. Kò ṣàìṣẹ́ lálàyé wípé wọ́n tún gbé èèyàn bíi 7 wọnú igbó lọ látàrí ìkọlù tí wọ́n wá ṣe ní alẹ́ àná òde yìí tó ní ìṣẹ̀lẹ̀ náà tí ó wáyé. Ó ṣe lálàyé wípé látàrí àléébù àti kùdìẹ̀kudiẹ tó bá ojú òpó ayélujára láti lè pe àwọn ẹ̀ṣọ́ aláàbò fún lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ń ṣẹlẹ̀ wọn náà ni ó já sí pàbó pẹ̀lú bí ojú òpó ṣe já gaara nínú abúlé náà títí di àkókò tí a fi kó ìròyìn jọ. Wọ́n ṣe ní àlàyé wípé kò tíì sí àwọn ẹ̀ṣọ́ aláàbò kankan tí wọ́n ti yọjú sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti ṣẹlẹ̀. Ìyẹn ní abúlé Zurak ní ìpínlẹ̀ Plateau. Gbogbo akitiyan àwọn oníròyìn láti lè bá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ní gbólóhùn òní ó já sí pàbó pẹ̀lú bó ti já sí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ òun ló kọ̀ tí kò lọ. Ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ àwọn ajínigbé 6 ní ìpínlẹ̀ Taraba. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n jẹ́ ikọ̀ ẹlẹ́ni 6 ìyún 6 Brigade ti ní ìpínlẹ̀ Taraba ni wọ́n ti fi páńpẹ́ òfin mú àwọn ajínigbé 6 kan báyìí látàrí ìwà ìjínigbé tí wọ́n ní wọ́n hù ní gbogbo ìpínlẹ̀ náà àtàwọn kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún. Ẹni tó jẹ́ fìdíhẹ́ alukoro fún iléeṣẹ́ àwọn ikọ̀ ẹlẹ́ni 6 ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún ìyún Òní Olúbọdúndé ó ṣe ní àlàyé wípé ní agbègbè Chinkayi ní ìjọba ìbílẹ̀ Wukari ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí ọwọ́ ṣe tẹ àwọn ògbóǹtarìgì ajínigbé tí wọ́n wà ní ibẹ̀. Ó ṣe ní àlàyé wípé arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Usman Gide Ali àti Abraham Amadu òní wọ́n jẹ́ ògbóǹtarìgì tí orúkọ wọn sì wà lára àwọn ọ̀daràn tí ìpínlẹ̀ náà kéde wípé wọ́n wá tí wọ́n sì tún wà lára àwọn tí ọwọ́ bà báyìí lára àwọn 6 tó jẹ́ ògbóǹtarìgì ajínigbé. Kò ṣàìṣẹ́ lálàyé wípé ní àsìkò tí àwọn mú àwọn méjèèjì yìí Usman Gide Ali àti Abraham Amadu òní wọ́n tún fi ọwọ́ rẹ̀ ni wọ́n fi owó tó tó mílíọ̀nù 2 bẹ àwọn wípé kí àwọn dá àwọn sílẹ̀ kí àwọn máa lọ ṣùgbọ́n ní iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí kò wojú owó bẹ́ẹ̀ ni kò gba àbọ̀dè fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí ó ṣe kọ tí ọ̀gbìn pé àwọn ò nílò owó wọn.
ọwọ́ ti bà yín báyìí ilé ẹjọ́ náà wọn ló sì kù tí àwọn yóò gbé yín lọ lẹ́yìn tí ìwádìí tó péye tó bá ti yọjú síta. Ó wáá ṣe ní àlàyé pé àwọn ọ̀daràn méjèèjì ni wọ́n tún fi ọwọ́ wọn gbáyà nígbàgbà wípé bí wọ́n bá kọ̀ tí wọ́n gba owó lọ́wọ́ àwọn wípé àwọn ènìyàn àwọn tó kù tí wọ́n jọ wà ní ìgboro ayé tí àwọn jọ ń ṣe iṣẹ́ burúkú ọ̀hún wọn ò yà wọ àgọ́ ibi tí wọ́n fi àwọn sí tí wọ́n sì wá gba àwọn sílẹ̀. Èyí ló sì fà á tí ẹni tó jẹ́ alukoro fìdíhẹẹ́ náà Òní Olúbọ́dúndé tó fi sọ wípé kò sí ibi yòówù tí wọ́n ń lọ pé lẹ́yìn ìwádìí báyìí ilé ẹjọ́ tó kù tí ó gbà wọ́n ló ń tẹ̀. Gbajúgbajà olórin tàkasúfèé tilẹ̀ yìí àti káàkiri orílẹ̀-èdè àgbáyé ìyún Burna Boy ó ti darapọ̀ mọ́ àwọn òṣèré orí ìtàgé báyìí. Akọni ọkùnrin tó jẹ́ gbajúgbajà olórin tàkasúfèé tí orúkọ rẹ̀ ń jẹ́ Dàmínì Ògùlù ó ní ó ti kéde pé òun ti ń darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèré ti ilẹ̀ yìí pẹ̀lú bó ṣe ní òun ní àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ tí wọ́n fẹ́ gbé fíìmù orí ìtàgé kan jáde tí wọ́n pe orúkọ iléeṣẹ́ náà ní Black Men Mark tó sì dárúkọ eré orí ìtàgé tí wọ́n fẹ́ pèsè síta ìyún 3 Cut Dishes tó ní ìyá òun náà Bọ́sẹ̀ Ògùlù yóò kópa nínú eré ọ̀hún níbi tó ti kéde rẹ̀ pé kí àwọn ènìyàn máa kú ojú lọ́nà pẹ̀lú bó ṣe pé òun gangan ni òun gbé eré náà jáde fúnra alára òun. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti ọ̀sán tìní. Ṣáájú ká tó lọ ẹgbẹ́ àwọn kókó tí a mẹ́nubà. A ní àwọn agbésùmọ̀mí tún ti ṣe ìkọlù sí ìpínlẹ̀ Plateau. Wọ́n pa 40 ènìyàn, wọ́n dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé. Bákan náà la sọ wípé ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ àwọn ajínigbé 6 ní ìpínlẹ̀ Taraba. Gbajúgbajà olórin tàkasúfèé Burna Boy ti darapọ̀ mọ́ àwọn òṣèré orí ìtàgé pẹ̀lú bó ṣe kéde wípé òun yóò gbé sinimá àgbéléwò kan jáde láìpẹ́ yìí. Títí di àṣálẹ́ ní tàtún máa padà mú ìròyìn míì wá fún wa. Orúkọ tèmi kò ní yípadà. Àyànfẹ́ Elédùmarè yín náà ni. A kú iṣẹ́ látàárọ̀. Ó dàbọ̀.